Bí ti da ẹ bá ń sún àga síwájú. Aunty Ramota fún rẹ̀. Ẹ̀yà sit down, sit down. God bless you lovers. Aunty Ramota ẹ juwọ́ sáwọn yẹn. Ẹ juwọ́ dáadáa. Àwọn èèyàn ń wò yín gan, ẹ kí àwọn ti yín, ẹ kí àwọn fans yín. Ẹ kí wọn tẹ̀ṣọ́ tòṣogbo tèkótèkó yẹ kí wọn. Àwọn èèyàn ń wò yín o. Ẹ kí wọn náà, àwọn èèyàn ń wò yín. Gbogbo ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn tó tọ́jú yín. Ẹ̀yin tẹ́ ń tọ́jú mi mo ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kí lorúkọ yín mà? Ramota. Ẹ sọ̀rọ̀ sókè. Ramota. Ramota kíni sọ́ni mi? Ramota Adetu. Ramota Adetu. Wow, this is Sister Ramota. Mọ̀mọ́ wa ní ẹ máa rí ànúgbà. Now wọ́n send video kan sí mi láàárọ̀. Wọ́n ti ń pè ó ti ṣe díẹ̀. Bá gbé yẹn. Wọ́n ti ń pè ó ti ṣe díẹ̀. Agbala Gabriel ṣé Ìbàdàn lẹ́wà? Mo ń bọ̀ o. Ìyá yín Ramota ni mo ní ta ni ìyá mi wọ́n ní. Èmi Ramota ni mo sọ. Ṣé àǹtí Ramota kan náà wọ́n láwọn fẹ́ wá sí Ìbàdàn? Ta ni ó mú yín wá? Wọ́n ní ará ilé àwọn kan ibi tí àwọn ọ̀dọ̀ ẹni táwọn ń gbé mọ méje ẹ̀yà ẹ jẹ́ kí wọ́n rí wọn ẹ wá ẹjọ́ sáwọn yẹn. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin fans Ramota. Àǹtí Ramota ó yẹ tún ọwọ́ jù sáwọn yẹn dáadáa. Ẹjọ́ kí lẹ ní sọ fún àwọn èèyàn ní ìrọ̀lẹ́ yìí? Kí lẹ ní sọ fún wọn? Kí lẹ ní sọ fún wọn? Wọ́n ti jú sẹ́rí bá ṣe dé láti ìrọ̀lẹ́ wọ́n ní ẹ sọ̀rọ̀ Àǹtí Ramota ní ṣé mo kí mi rí Agbala Gabriel rí mo kàn máa ń wò wọ́n lórí fóònù ẹ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ látàrọ̀ bẹ́ẹ̀ mo believe pé lè sọ̀rọ̀ sí èrò ń wò yín òjò dẹ̀ fẹ́ rọ̀ àdẹ̀ ní ìṣẹ́jú tó pọ̀ kí lẹ ní sọ fún àwọn èèyàn tó ń wò yín lórí afẹ́fẹ́ kí lẹ ní sọ fún wọn. Nǹkan tó ń bẹ̀sẹ̀ fún ẹ pé ẹ jọ̀ọ́ ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ kò sí ìyá kò sí bàbá. Kán jọ̀ọ́ kán gbà yín tọwọ́ tẹsẹ̀. Nǹkan náà ni mo dá ń gbé àwọn àbúrò mi náà tí wọ́n ti kó lọ síbò mi. Ẹni sùúrù tí máa fẹ́ gbọ́ yín dáadáa ẹni kán jọ̀ọ́ kán gbà yín tọwọ́ tẹsẹ̀ pé ẹ̀yin nìkan lè ń dá ṣe kí ni. Èmi nìkan ni mo dá ń gbé. Ẹ̀yin nìkan lè ń dá gbé how come tẹ́yin nìkan fi ń dá gbé kí ló dé. náà kò sí o. Ṣèbẹ́ lábúrò. Mo lábúrò mo lè fi ilé mọ́mì mi sílẹ̀. Ok ẹ lè fi lè mú mi sílẹ̀ ok ṣé mọ́mì yín kọ́lé ni. Mọ́mì. Àbí ibo lẹ ti wá bí ilé ni. Báyìí yẹn púpọ̀. Níbo lẹ ti wá ibo lẹ ní ilé wo lẹ ti débì ilé ni. Mo gbọ́ tí wọ́n sọ pé ọ̀dọ̀ mọ́mì ilé ń gbé tẹ́lẹ̀ ọ̀dọ̀ mọ́mì ilé ń gbé wọ́n wá ní lọ́jọ́ kan pé ẹ kúrò níbẹ̀. Ẹ sọ̀rọ̀ Àǹtí Ramota. Long story ni. Ó mọ̀ mọ̀ èmi ni mo fún ni pé mo fẹ́ lọ. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lọ síbo. Mo fẹ́ dé ilé. Ilé. Mi fẹ́ kí ilé yẹn ti dá gbogbo tẹ́lẹ̀ nǹkan mọ́ lè dìbò mi. Ok ilé tẹ̀ ń gbé yìí ilé tó ti dá wóró ni. Ilé àbúrò yín. Ok àbúrò yín ti ṣaláìsí. Ọkùnrin. Ok so ilé. Ìjọ bẹ́ẹ̀dẹ̀ yín gangan ló ṣaláìsí. Ok so ilé àbúrò yín yẹn ni. Ẹ wá pè ní ilé ahoro. Ṣé ilé tó dáwóró. Ìyá ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń gbé títí dàárọ̀ yìí. Kí wàá lẹ fẹ́ torí àárọ̀ tẹ tí mo rí fídíò yín ẹ sọ pé Agbala Gabriel mo kọ́lé lọ o Agbala Gabriel ló máa mi kọ́ mo ní Àǹtí Ramota tí mi ti rírí tán ní mo bá wọn kọ́lé pé a ríra this will be the first time mi rí yín rí ẹ̀yin náà sì rí mi rí ní ojú ayé so mo á ń gbọ́ tẹ̀ ń sọ pé mo ń kọ́lé lọ o àbí kò yé mi ẹ tún tẹ́ sọ láàárọ̀ yín ṣe lè tún sọ báyìí. Ilẹ̀ mọ́tò mọ́mì mi ló kọ́ ilẹ̀ ìyá mi ni. Ok ilẹ̀ kan wà tó jẹ́ pé ìyá yín ló ní. Ok ok. Wọ́n dẹ̀ ti ṣe foundation. Wọ́n ṣe foundation sórí ilẹ̀ yẹn. Ok. Àjẹ́ tí ìrẹ́ bẹ́rì mọ́. Ṣé bẹ́rì ìyá yín àbí bẹ́rì ìyá yín. Bẹ́rì ìyá tèmi kankan wà níbẹ̀.
kíní ìyẹ̀pẹ̀ lásán ló wà níbẹ̀. ok ẹ dẹ̀ fẹ́ rẹ̀ Bẹ́ẹ̀ni. ẹ fẹ́ rẹ́ bẹ́rì Bẹ́ẹ̀ni. ok ìyẹn bẹ́rì ìyá ìyá yín kí wàá lè fẹ́ ṣe lórí ilẹ̀ tẹ́ná sin ìyá ìyá yín sí. Òjò máa ń rọ̀ bẹ́ẹ̀. òjò ń rọ̀ ń bẹ̀. Òjò máa ń rọ̀. ok. Èmi ò lè dá nìkan ṣe. Mo lè dá nìkan ṣe nínú òkú. Àwọn àbúrò mi ọ̀pẹ̀ wọn àwọn àbúrò mi ò lè dáhùn. àwọn àbúrò yín ò lè dá rìn. Ní pé ọ̀gbọ́. ok wọn gbọ́ yẹn ò yé mi ẹ láyé wa àti Ramota. nílẹ̀ ìyá ìyá ẹ̀ ní àbí bẹ́ẹ̀ lọ sí mọ́mì ẹ̀. Bẹ́ẹ̀ lọ sí mọ́mì mi sí. ok ibẹ̀ náà sin mọ́mì yín sí ibẹ̀ náà tún sin mọ́mì yín sí. Bẹ́ẹ̀ni. ṣé lóòótọ́ ni. Ìyá ìyá mi wà ní ẹgbẹ́ kejì náà. ok ìyá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn bẹ́ẹ̀ orí ilẹ̀ tẹ̀sán iná sin mọ́mì yín sí kí wàá lẹ fẹ́ ṣe bẹ̀. Mo ní kẹ́ bá mi rẹ́ ni. kọ́ bá yín rẹ́ kí ni yẹn. Kọ́ bá mi rẹ́ kíní ìgbẹ́. ṣé sàárè Sàárè ìgbẹ́ ni. ẹ fẹ́ rẹ́ sàárè ó dà ẹ rẹ̀ oye tó ń sọ ó yé mi like bíi pé ẹ bá ṣe fi yèpẹ̀ bo sàárè mọ̀mọ́ yẹn kò tẹ́ wọn lọ́rùn tó wọ́n fẹ́ kán bá wọn dress orí sàárè yẹn ẹ pẹ̀lẹ́ ṣẹgbọ́ dídùn lè máa rántí ẹni tó ti lọ so àti Ramota so lẹ́yìn tá má bá yín rẹ́ sàárè màmá kọ́ kí wàá lẹ tó fẹ́ kó ṣẹlẹ̀ kí lẹ fẹ́. Ọlọ́run pé Ọlọ́run kíyà mi Ọlọ́run ta sẹ́fẹ́fẹ́ rẹ̀. àmín. Ọlọ́run jìnnà sí wọn. àmín. Bàbá mi náà tó ti lọ Ọlọ́run ta pẹ́pẹ́ rẹ̀. àmín. Àwọn tó kù wọ́n gbé ilé ayọ̀ wọ́n má gbélé ìbànújẹ́. àmín. Ilé ayọ̀ tuntun ni mo fẹ́. Ilé ayọ̀ tuntun ni mo fẹ́. ilé ayọ̀ tuntun lẹ fẹ́ ilé ayọ̀ tuntun irú èwo kò yé mi. Yorùbá ní òye mi. kò yé mi ẹlẹ́fẹ́ lé ayọ̀ tuntun. pé ẹ kọ́lé fún mi o pé kémi náà kó lọ bẹ̀rù. ok ẹ̀yin náà fẹ́ kó lọ lé tuntun. Bẹ́ẹ̀ni. àǹtí Ramota ẹ ṣú ọ̀pẹ fẹ́ kó lọ lé tuntun. Bẹ́ẹ̀ni. ó yá mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan sí bí ẹni tó ń kó lọ lé tuntun mo kàn fẹ́ kẹ́ ẹ yọ̀ kẹ́ ẹ rábára kẹ́ ẹ fò sókè kẹ́ ẹ rábára ṣe é lè ṣe. Bẹ́ẹ̀ni. ó yá ẹ yàrá kúrò bí ẹni tó ń kó lọ lé tuntun ó yá ẹ rábára ó yá bí ẹni tó ń kó lọ bí ẹni tí ilé rẹ ti dúró báyìí tó ń lọ lé tuntun ẹ jò dáadáa ẹ dùn àbábà mọ́lẹ̀ ó yá kó mọ́lẹ̀. wow ṣe múrin kọ. náà mo borí kọ o. ẹ múrin kọ ẹ bá jọ mí pẹ̀lú kí wàá lẹ mọ̀ ọ́ ṣe. àǹtí Ramota ẹ ní sùúrù àwọn kan sọ wọn lẹ máa ń bú yẹn ṣé tòótọ́ ni. Wàhálà tí wọ́n ti pọ̀ jù. wàhálà tí wọ́n ti pọ̀ jù ṣó tán gbogbo ẹ̀yin tẹ́ láǹtí Ramota máa ń bú yẹn ẹ ṣọ́ra yín o wọ́n ní wàhálà àbí kí lẹ sọ́ọ̀sì gbèsè wàhálà àwọn èèyàn ló máa ń pọ̀ ṣé látòní lọ ṣẹ́ ní bú yẹn mọ́ ẹ ṣú ọ ó yẹ ẹ sọ fáwọn èèyàn pé mi bú yẹn mọ́ látòní lọ ẹ sọ bẹ́ẹ̀. bó o ní búyàn mọ́ látòní yìí ni. ẹ sọ lẹ́ẹ̀mẹ́ta káwọn èèyàn gbọ́. mi ní búyàn láti wákàtí kan mi ní búyàn. wàá ó kẹlẹ́ kejì. mi ní búyàn wákàtí kan mi ò ní búyàn mọ́. wákàtí kan. wákàtí kan. kò yé mi. wákàtí kan mo ní búyàn mọ́ wákàtí kan. wákàtí kan ó túmọ̀ sí pé lẹ́yìn wákàtí kan ẹ̀ tún búyàn àbí kí lẹ sọ ayé jàre àti Ramota ó yá. ọmọ bẹ sọ pé láti wákàtí ìsìn lọ ó yẹ sọ nínú àkẹta. wákàtí kan. ẹni láti wákàtí yìí lọ. wákàtí láti wákàtí. wákàtí yìí lọ. mi ò ní búyàn mọ́. ẹ ṣọ ó yá àwọn tẹ́ ẹ ti torí àwọn tẹ́ ẹ ti bú wọn pọ̀ lọ́nà bó o lẹ́sìn sọ pé kí wọ́n má bínú àwọn tẹ́ ẹ ti bú. ẹ má bínú ẹ tọ́ ẹ báyìí ẹ má bínú o àgbà máa ń gbà ẹ má bínú ọmọ ẹgbẹ́ kúlẹ̀ kó bẹ̀ wọ́n. ọ̀rọ̀ má rà lọ́wọ́. kílẹ̀ pé ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ má sọ̀rọ̀ ó yá mò ń gbọ́. aláwọn ní òdì wọn kan jẹ kó má rà lọ́wọ́. ẹ̀yin wà kí n sọmọdé nígbà tí mo bèrè èjì àti Ramota ẹ má bọ̀ wọ́n sọ pé she is close to 50 years. wọ́n ní she's close to 50 years. wẹ́ ọlọ́run ìṣẹ̀dá ọwọ́ ọlọ́run pọ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run. àǹtí Ramota ń gbà tẹ wá dé tí mò ń fọ̀rọ̀ wáyé lẹ́nu wò ẹ sọ pé mọ́mì yìí ti ń bá ilé kékeré yẹn lọ gan kí wọ́n tó kú. wọ́n ti gbé lórí ìdíntẹ́d. ẹni tó mánéjì mi tẹ́lẹ̀ kò mánéjì mi mọ́. ẹni tó mánéjì yín tẹ́lẹ̀ kò mánéjì yín mọ́ níbo lẹ́ni ẹ lọ bó ló ṣe ṣẹlẹ̀.
ẹni ẹnu ìgbà tó ṣí báǹkì fún mi ni. ìgbà tó ṣí báǹkì fún yín. ìgbà táwọn èèyàn ní kó má ràn mí lọ́wọ́ nígbà òun ti sọ fọ́kàn òun pé kó má ràn mí lọ́wọ́ mọ́. kò tẹ́ ń sọ òye mi. ìgbà tí mi ẹni yẹn gangan ó ní kó má ràn mí ó lọ wọlé yẹn gangan ìgbà tó bá ṣe dúró ó lóun ò lè ṣiṣẹ́ yẹn mọ́. ìgbà tó bá mi ṣí báǹkì nígbà yẹn òun ló wá ń gbowó anytime. ó ṣí báǹkì fún yín ó wá ń gbowó yín anytime. ó wá ń gbowó atm tó ṣe tèmi lọ atm tó gbà fún mi ó ti róòtù. atm tó gbà fún yín tí ó kí lórúkọ ẹni yẹn. Ìyá Báyọ̀. Ìyá Báyọ̀ òun ló mánéjì yín tẹ́lẹ̀ ó ṣọ́gbówó yín lọ ni. ó gbówó mi sànù òun ló fi kọ́lé tiẹ̀. òun ló fi kọ́lé tiẹ̀. òun ló fi kọ́lé tiẹ̀ ẹ gbọ́ ṣé tòótọ́ ni ṣé tòótọ́ ni. ẹ sọ̀rọ̀ ṣé tòótọ́ ni. mo máa ń gbọ́ Ìyá Báyọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ṣé ń gbọ́ wọn lẹ́nìkan mánéjì wọn tẹ́lẹ̀ wọ́n ní ẹni yẹn ó gbowó wọn ló gbowó àwọn sá lọ ó lágbára o ẹ pẹ̀lẹ́ àǹtí Ramota ẹ ra àánú gbà ó yẹ ẹ ń sọ̀rọ̀ nípa ilé tí màmá ń kọ́ ẹ sọ pé wọ́n ti kọ́ dé kinní kan. wọ́n ti kọ́ dé orí dented. mi ń gbọ́. orí dented. orí ibo. orí dented. dented. àǹtí Ramota ẹ gbọ́wọ́ bá a ṣe ń gbọ́ látàkà gbà ẹ méje láàbọ̀wọ́ o ó yá ẹ kú oríire ó yá sùúrù ó yá fúnra yín ẹ bọ̀ mí lọ́wọ́ ó yá bá ń kọ́ ẹ ṣe báyìí 3 ó yá 4 ẹja dá dúró bá náà wọ́n ní màmá wọn bá ilé kan délé ẹni sùúrù àǹtí Ramota ẹni ibi tẹ́ ń gbé báyìí ilé àwòrò ni pé mọ́mì ó dà pé ilé àlàpàlẹ̀ pé àbí so ẹ wá fẹ́ kú ńbẹ̀ ẹ fẹ́ bọ́ síbi tí wọ́n sin màmá yín sí wọ́n ní ibẹ̀ náà sin màmá wọn sí màmá wọn ṣé mọ́mì yín ti ń kọ́lé yẹn lọ́kàn tó kú ni. wọ́n ti ń kọ́lé yẹn lọ tẹ́lẹ̀. wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀. wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀ ẹ sọ díẹ̀ fún wa. wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀ kí àárẹ̀ tó dé. kí àárẹ̀ tó dé ok àárẹ̀ ló dé bá màmá ok ọdún wo nìyẹn. mi tí mo dún yẹn o last year ni. last year ni màmá wa. mọ́mì mi ló kọ́kọ́ kú tábìlì mi náà tó kú. òun ló máléjì mi ní ọ̀tẹ̀lẹ̀. ok wọ́n ní mọ́mì àwọn ló kú. àbúrò òun ló kọ́kọ́ kú kí mọ́mì wọn tó kú. ẹ̀gbọ́n mi dẹ̀ ti kú tẹ́lẹ̀. ẹ̀gbọ́n yín dẹ̀ ti kú tẹ́lẹ̀. ẹ wo àǹtí Ramota yìí ọlọ́run yóò fún wọn lẹ́mìí gígùn. yóò rí ìgbà rẹ̀ lò nínú ayé. wọ́n rí ìgbà wọn lò ẹ má sunkún àǹtí Ramota. wọ́n rí ìgbà wọn lò nínú ayé. ọlọ́run yóò mú kí ẹ̀mí wọn gùn. oúnjẹ tí ìyá ò dúró jẹ àwọn ó jẹ. wọ́n ní àbúrò wọn kú. wọ́n ní màmá wọn kú. wọ́n tún wá ní wọ́n lẹ́gbọ́n wọn ti kọ́kọ́ kú tẹ́lẹ̀. ẹ̀mí àwọn wòlíì. ó yá mò ń gbọ́ yín. ẹ wá ní wọ́n ti ń ṣe lọ́kàn tó ṣàárẹ̀. wọ́n ti ń ṣe lọ́kàn tó ṣàárẹ̀ tẹ́lẹ̀. ìgbà tí wọ́n á ní mo fẹ́ gbé mọ́mì lọ sí ọ̀sìtù kò sí ìrànlọ́wọ́. ìgbà tá ẹ fẹ́ gbé mọ́mì lọ ọ̀sìtù. wọ́n á ń sáré káàkiri. ìgbà tí àwọn èèyàn dẹ̀ dáwó fún mi ìgbà tí ẹ̀ka ò bówó mọ́ wọn ò fẹ́ sọ fún mi pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ìgbà tí màá fi dé wọ́n ti kú. wọn ò fẹ́ sọ fún yín nígbà tẹ́ máa wá dé ẹ̀kan rí pọ́ ti kú. ok ojúlé mélòó ni ilé yẹn. mi tí mo ní mímu. ojúlé mélòó ó lẹ́kọ̀ọ́ wọ́n ní ojúlé mẹ́rin. ojúlé mẹ́rin ló wà níbẹ̀. ok ojúlé mẹ́rin so ẹ̀dẹ̀ wa ló ti dé linted. linted ló wà. ibo lẹ ló wà. linted. linted báyìí. ìdàsókè báyìí. area bó wà ní ilé yẹn wà àdúgbò bó ló wà. ilé ìyá Jẹ̀bú. ilé ìyá Jẹ̀bú. ilé ìyá Jẹ̀bú. lọ́nà sábó lọ́hùn. ilé ìyá Jẹ̀bú lọ́nà sábó ní Kòròdú. màmá yẹn ló ń bá wọn tọ́ màmá yẹn ló ń bá wọn ṣọ́ bẹ́ẹ̀. màmá yẹn ló bá wọn ṣọ́ bíbẹ̀ yẹn. ok ìta ló wà ìta níbẹ̀. ok màmá yẹn ló bá wọn ṣọ́ bẹ́ẹ̀ kí wọ́n lè fẹ́ káwọn ọmọ Nàìjíríà. estate níbẹ̀ yẹn. estate níbẹ̀ ẹ̀yin náà ẹ fẹ́ máa lọ síbẹ̀ kí lè wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún yín. n fẹ́ kọ́ ọmọ Nàìjíríà kan ràn mí lọ́wọ́ lórí pé kò sí ìyà kò sí báyà kò sẹ́ni tí ó lè ràn mí lọ́wọ́ torí náà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá ń sọ fún wọn pé kán lè ràn mí lọ́wọ́ kán lè bá iṣẹ́ yẹn débi kò. kán ràn yín lọ́wọ́ kán lè bá iṣẹ́ yẹn débi kan kẹ́yìn lè máa lọ sínú ilé tí mọ́mì yín kọ́ ṣáà ń gbọ́ báyìí. méjì papọ̀. mi ń gbọ́. mo ní kíyà máa lọ jẹ èèyàn méjì papọ̀.
kíyà méjì. má lọ jẹ èèyàn méjì papọ̀. Èèyàn méjì wo nìyẹn? torí àbúrò mi ni torí àbúrò mi ọkùnrin. Àbúrò yín ọkùnrin kò ríṣẹ́. ó ti bímọ. Ó ti bímọ. Níbo làbúrò yín wà? àmì mọ tó wà ní sàmọ́. Ẹ wo. ó máa ń dá wá sí ó máa ń wá sí ọ̀dọ̀ mi. Ok. kò lè fi mí lẹ́gbàá kankan kó má wá sọ́dọ̀ mi. Ìyẹn àbúrò yín ọkùnrin. tó bá ń pẹ́jọ́ wá sọ́dọ̀ òun pé ìyàwó òun ṣe báyìí ṣe báyìí fún òun. ilẹ̀ tí máa tún lówó mọ́tò pé gbà. owó Ọlọ́run máa ṣe. mi ì ṣàlè tọrọ jẹ. náà yín mo díẹ̀ kọ́lọ́run bọ́lọ́run bá sí mi. Ṣé àǹtí yìí sọ̀rọ̀ òye o? She is talking wisdom. Tá a bá gbọ́ ọ̀rọ̀ wọn kì í kàn ṣe àwàdà nìkan. Lóòótọ́ aláwàdà náà bẹ́ẹ̀ gbọ́n tó sọ. Ó ní kíyà méjì má jẹ wọn lẹ́ọ̀nà méjì. Màmá ti kú kíyà má jẹ òun. Àbúrò kan tó tún kù. Àbúrò kan lé ní báyìí. mọ́tò àwọn méjì ni o. Àwọn méjì ni. àwọn méjì ni mo ló bí méjì. Ó yá ntẹ bá fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe ẹ̀rawọ́ ẹ̀bẹ̀ báwọn ntẹ bá fẹ́ kàn ṣe. Kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe? kọ́ bá mi kọ́ lé mi kí ẹ mọ inú lẹ́yìn tí kí n má padà sí gẹ̀. kí n má padà sí mi mo kàn ń gbé bí àmọ́ mo kàn máa ń jí wá láàárọ̀ fún àwọn ènìyàn. Fáwọn o. ń pé mo máa ń lọ máa ń dé síbẹ̀. Ok ilé àwòrò rẹ ni ẹ dẹ̀ fẹ́ dé síbẹ̀ mọ́ ẹ wá fẹ́ kàn ṣe kí ni. wọ́n ràn mí lọ́wọ́ kó bá mi kọ́ ilé yẹn. kàn bá yín parí èyí tí màmá ń kọ́ lọ́wọ́ ẹ dẹ̀ ló ti dé linted. linted ló wà náà. mo àǹtí ló ti dé linted wọ́n láwọn fẹ́ kí àwọn àgbáyé ran àwọn lọ́wọ́ láti bá ilé yẹn débi kan mímọ̀ pé Ọlọ́run ó parí ẹ̀ ó dẹ̀ pọ́n ní ojúlé mẹ́rin ilé tán ti kọ́ tó ti dé linted kàn gbé búlọ́ọ̀kù lé kàn rẹ̀ kàn ṣe wíńdò kàn ṣe ilẹ̀kùn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run kò lọ fà Ọlọ́run ó gbé àwọn èèyàn dìde wọ́n dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àǹtí Ramota ṣe ẹ lè kúnlẹ̀ fáwọn tó ń wò yín online orúnkún méjèèjì ó yá ṣe ẹ lè kúnlẹ̀ kẹràwọ́ ẹ̀bẹ̀ pé ó yá o ẹ ti dé ó yá kí àwọn èèyàn ìdè kan ràn yín lọ́wọ́. ẹ̀yin fáǹsì mi ti dé o ẹ ràn mí lọ́wọ́ o Ọlọ́run máa bù mí láàbùrò ní ìṣẹ̀lẹ̀ o. Àmín. ẹ̀yin náà ní ẹ̀yin gbogbo o. Àmín. ẹ̀yin náà ibi tẹ́ bá ti dé náà àwọn èèyàn máa ràn sókè o. Àmín. àwọn iléeṣẹ́ yóò ní jábọ̀ o. Àmín. ẹ ṣé gan, thank you very much. Kí lẹ sọ náà. thank you very much. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. thank you very much. Ẹ bá ń pàdé fún àǹtí Ramota mo láìkè bó wọn yìí ó yá ẹjẹ́ á dìde ẹjẹ́ á ṣùgbà àǹtí Ramota ká lè kí wọ́n lè rẹ́bi tí wọ́n ń sọ yìí kan kó síbẹ̀ wọ́n ní ibẹ̀ náà sí màmá àwọn sí wọ́n ní màmá àwọn ló níbẹ̀ wọ́n láwọn kàn fẹ́ parí ẹ̀ káwọn sì bọ́ bẹ̀ wọ́n ní Ìkòròdú níbẹ̀ yẹn ṣé lóòótọ́ ni ṣé Kòròdú ni ẹ lóò mà orí ètò lẹ́wà orí ètò lẹ́wà. ẹ ṣé gan ni o mo appreciate yín o, thank you very much o iléeṣẹ́ yóò ní jóná o sàlẹ̀pẹ́ yóò ní gbẹ o ẹ ṣé gan ni mo dúpẹ́ o wọ́n dúpẹ́ ẹ ṣé o. wọ́n dúpẹ́ mà wọ́n láwọn fún ọ ní 20,000 naira. God bless you ma. Mọ́mí yẹn ń sọ̀rọ̀ kan lọ́wọ́ wọ́n ní èbúté ẹgbọ́sẹ̀ mi èbúté kanṣu talẹ̀ ní ẹ. èbúté kanṣu. tani. àwọn ló ń ṣe à ń ṣe síìtì kékeré. Order 07054 900 751. Ẹ máa gbé kọ́ yẹn máa wo message ẹ máa wo comment àwọn èèyàn da ìrànlọ́wọ́ bò wọ́n ní wọ́n fẹ́ parí ilé tí màmá wọn ń kọ́ lọ́wọ́ wọn lójúlé mẹ́rin ni that is 4 rooms kan gbé blọ́ọ̀kù lé kan tán máa kàn wọ́n ààrẹ wọ́n á gbé múndò wọ́n á gbé lẹ́kọ̀ọ́ sí àní wọ́n níbẹ̀ ni wọ́n sin màmá wọn sí. 40,000 naira sir. Ó jẹ́ lò. 40,000 naira sir. Géètì ti wà ń bẹ̀ géètì ẹnu ọ̀nà mo bá yín yọ o ó yá wọ́n ná fún yín 20,000 sí ẹ dúpẹ́ ẹ mọ̀ dúpẹ́ ẹ mi 90,000 naira sir. kí lẹ pé ẹ̀yin tẹ̀ ń powó ẹ̀ sùn mọ́ mi. 90,000 naira sir. wow ẹ dúpẹ́ dáadáa ẹ dúpẹ́ dáadáa ẹ wò ẹ má máa jẹ́ kúnlé òkun jìnnà sẹ́sẹ́ yín o àǹtí Ramota ṣe gbọ́ ẹ gbọ́ wọn ok ẹ gbọ́ àǹtí Ramota wọ́n ní ilẹ̀ yẹn
wọ́n ní ṣebí wọ́n ní tó bá jẹ́ mọ́mì yín wọ́n ní family ló ní báwọn family ló family ló ní ṣé tí ẹ fẹ́ kọ́ ti yín ni ṣé tọ̀dọ̀ màmá lẹ fẹ́ ṣe. owó dé ni ilẹ̀ tèmi wà. owó dé níbo ní kíni. owó dé ní ilẹ̀. ní kíni wà ní ilẹ̀ yín wà. ṣé ilẹ̀ yín lẹ fẹ́ kọ́ ni àbí ti mọ̀mọ́. ṣé rí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣé irú àwọn ẹ máa bọ̀ àǹtí irú àwọn èèyàn báyìí irú àwọn àǹtí báyìí in tó bá wá láti ọkàn wọn ló máa ń da. Àǹtí Ramota ṣé ilẹ̀ tí yín lẹ fẹ́ ṣe àbí ti màmá tán sí màmá sí. Tí màmá gangan mo fẹ́ ṣe. ẹ sọ dáadáa. Tí màmá gangan mo fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ ẹ sọ dáadáa. Tí màmá gangan mo fẹ́ ṣe sà. Tí màmá lẹ fẹ́ ṣe. Táwọn fámìlì bá wá dé tán bá níyà nǹkan fámìlì ní ńkọ́. Náà kò lè ṣe wọn ò lè ṣe nǹkan kan. Mi gbọ́. Wọn ò lè sọ nǹkan kan. Wọn ò lè sọ nǹkan kan. Bẹ́ẹ̀ni. Gbogbo wa la ti ń gbọ́ Àǹtí Ramota sọ o. Wọ́n ní wọn ò lè sọ nǹkan kan. Wọ́n ní wọn ò lè sọ nǹkan kan. Mo bi wọ́n léèrè pé táwọn fámìlì bá dé tán bá ní ìkíní ìmọ̀ nǹkan mọ́mì rẹ̀ nǹkan gbogbo wọn ni wọ́n ní wọn lè sọ nǹkan kan. Wọ́n ní ojúlé mẹ́rin ni àbí kéde ká ṣe ẹ pè wọlé ẹ̀yin tẹ́ ń support ó yá táìmù ti yá ẹ jẹ́ ká support àǹtí yìí èló lẹ ní wọ́n rí báyìí. 90,000 naira. mi ò gbọ́ yín 90,000 naira. wọ́n ti rí 90,000 naira. ẹ bá máa wo kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ́ fẹ́ gbóhùn Àǹtí Ramota ẹ pè wọlé ẹ pè sórí WhatsApp 070 54900 751 070 54900 751 àrí náà kọ́ tẹ́ lè tọ́ ní 07054 900 751 ẹ jẹ́ ká bọ́ sí bíbá Àǹtí Ramota ẹ máa bọ̀. ẹ máa bọ̀ ṣọ́kìlẹ̀ yẹn ibi ṣíṣe jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń bẹ̀rẹ̀ tí wọ́n báyìí. Hello orí ètò lẹ́wà hello ma orí ètò lẹ́wà ma yes ma àwọn náà gbọ́ ń bì ká máa wọ́kọ̀ Àǹtí Ramota wọ́n láwọn ò wọ́kọ̀ o wọ́n láwọn ò wọ́ hello orí ètò lẹ́wà. 5,000 naira. God bless you. 5,000 naira, sir. God bless you. God bless you. Yes, sir. God bless you. Hello, orí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà. Ẹ máa pè wọlé ẹ̀yin tẹ́ fẹ́ bèrè nípa tó fẹ́ ṣe yes sir. 2,000 naira. 97,000 naira, sir. Ẹ máa wọlé àti WhatsApp àti nọ́mbà call 070 07054 900 751. Ẹ máa pè wọlé. Yes ma. Hello sir. Wọ́n ní ilẹ̀ wọ́n láwọn nílẹ̀. Wọ́n láwọn ní ilẹ̀ wọ́n ní ilẹ̀. Yes sir. Wọ́n ní ọ̀dọ̀ màmá àwọn làwọn fẹ́ ṣe. Bóyá torí bẹ́rì màmá wọn. Láti bẹ̀rẹ̀ ilẹ̀ tí wọ́n gangan it will cost a lot. Láti bẹ̀rẹ̀ ilẹ̀ tí wọ́n láti ilẹ̀ gangan it's gonna cost a lot. Ó máa cost a lot. So ibi tó ti gbé dókè mi ìgbà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nípa táwọn èèyàn ń sọ yìí wọ́n ní ọ̀dọ̀ tí ń láwọn fẹ́ kẹ́ ẹ kọ́ táwọn fẹ́ kẹ́ ẹ kọ́ dọ̀ ti màmá yín ẹ yẹ sọ̀rọ̀ sí. Èwo ló wu ẹ̀yin. Èwo ló wu ẹ̀yin. Má kọ́kọ́ kọ́ ilé yẹn náà. Ní tìbó. Ẹ sọ dáadáa. Má kọ́kọ́ kọ́ ti mọ́mì mi yẹn náà kí tó fara balẹ̀ kọ́. Ẹ tọ̀dọ̀ mọ́mì ilé tiẹ̀ ṣe wọ́n ní màá kọ́kọ́ that means ọkàn wọn mú tọ̀dọ̀ ti ọ̀dọ̀ mọ́mì wọn yẹn. Èmi rò pé torí burial ground tó wà ń bẹ̀ maybe wọ́n fẹ́ torí ibo ni ọ̀dọ̀ yín yẹn wà ibo ni ilẹ̀ yín yẹn wà. Owódé mo ló ń jẹ́ Owódé Ẹ̀gbá.
5,000 naira. 107,000. Ẹ̀yin tí ẹ bẹ́ pè wọlé máa pè wọlé 07054 107,000, sir. 07054 900 751. Hello. Hello. Yes, sir. It's 07054 900 751. Ẹ lè pè sórí WhatsApp, ẹ pè sórí number call. Hello. Yes, ma. In fact, wọ́n lè má ṣe ọ̀dọ̀ mọ́mí wọn tán. Ó jẹ́ bóyá 2 rooms náà ṣe. Wọ́n láwọn fẹ́ wọ́n nílé ahoro ní ilé tán gbé báyìí. Bó ṣe room náà ṣe ń bẹ̀ compact síbẹ̀ ṣe mọ́ àwọn nìkan náà ṣì ni àbí ibi tá ń gbé sìn ẹ̀yin mélòó lẹ́ ń gbé bẹ̀ ẹ̀yin nìkan ni ẹgbẹ́ ṣàwọn nìkan ni àwọn nìkan náà ń gbé bẹ̀. No, kì í ṣe òun nìkan o but nínú yàrá yẹn ló ń sọ. Nínú yàrá yẹn wọn nìkan ta ló tún wá ń gbénu lé àwòrán pẹ̀lú wọn bí àwọn wo àwọn tenant nínú ilé òkè òkè so bó jẹ́nu ilé màmá wọn yẹn bóyá torí burial ground náà fi sọ bẹ́ẹ̀ she can still wọ́n kàn lè tún a room or 2 room ṣe mọ̀ ọ̀rọ̀ tó ti ń sọ látàwọn àti dé wọ́n ń dárúkọ pé mọ́mí àwọn wọ́n ti sin wọ́n ti kú wọ́n ṣe so hello ma. God bless you ma. Mọ́mí kí lẹ sọ lẹ́ẹ̀kan sí ma kí lẹ sọ ma. Mo ní ibi tí màmá wọn yẹn ó bọ́ síta ju ibi tí wọ́n yẹn lọ. Okay ma, ẹ ṣé ma. Hello ma. God bless you. Yes sir. To me, mo fi pé ó bẹ́tà ìgbà ìgbó small thing bóyá ẹ̀bùn lọ́dọ̀ ọ̀dọ̀ yín wọ́n ṣe fún wọn. Ìfẹ́ ìdán máa ṣe lé màmá wọn. Tó bá pẹ́ tó bá ṣe lé màmá wọn tán. Àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n máa ti di tó bá yá. Aunty Ramota wọ́n sọ pé kò sí problem lórí ẹ̀. Wọ́n ní kò sẹ́ni tó fẹ́ dìde. I think she's saying that because of situation. Only some people still go share get, but because of accident, that they one more, I don't know how to put it. Share get. Okay, sir. But to back where it Yes, sir. Yes, sir. Aunty Ramota, ẹ gbọ́ nígbà tó kẹ́yìn. Níbo ló wù ọkàn yín láti gbé báyìí? Níbo ló wù ọkàn yín láti gbé? Mo ti gbọ́ àti níbo ló wù ọkàn yín láti ṣe láti kó parí tẹ́mọ̀ gbé. Àní tẹ́ ń sọ́nsìn náà ni pé okay ibo lẹ fẹ́ kọ́ ṣé orí ilẹ̀ yín ni àbí orí ti mọ́mì mi gbọ́. Mọ́mì mi yẹn náà mo fẹ́ kọ́. Wọ́n ní ti mọ́mì àwọn wọ́n dẹ̀ ti ń kọ́ lọ already wọ́n ló ti deleted níwọ̀nba ọlọ́mọ ràn wá lọ́wọ́ ká bá wọn bí àṣà méjì náà wọn ṣe kán kùn kán rẹ kán ṣe gíláàsì kán ṣe ilẹ̀kùn káàntì dẹ̀ máa gbé èmi fúnra mi màá fara mílẹ̀ fún mátà yìí so that wọ́n mo understand pé ibẹ̀ náà sin mọ́mì wọn sí ibẹ̀ náà sin mọ́mì ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ pé kán lọ ṣe tiwọn yẹn tán bá ṣe tiwọn náà tí wọ́n bá dàgbà tán lọ náà ta ló máa jogún ẹ̀ kó jẹ́ tiwọn náà bẹ́ẹ̀ tó jẹ́ ti mọ́mì wọn gan náà tó jẹ́ pé ibẹ̀ náà sin màmá wọn sí it's still okay for her so ṣe God bless you ẹ̀yin tẹ́ ń support yẹn yóò dẹ̀ wọ́n fún ọ ní 20,000 bí báyìí. 127,000 sir. 127,000 sir. 127,000 sir. 127,000 naira. God bless you. Ẹ dúpẹ́ làwọn tó support yín. Ẹ dúpẹ́. Amen. Èmi gẹ́gẹ́ fúnra mi èmi náà máa wá nǹkan kan ṣe nínú ọ̀rọ̀ yìí máa dé ibi tí wọ́n sọ yẹn ibi tí wọ́n ní mọ̀ èmi náà ó dé bẹ́ẹ̀ máa dẹ́fẹ̀ kẹ́yìn 129,000 sir. máa dẹ́fẹ̀ kẹ́yìn tí ẹ wà lókè kì í ṣiṣẹ́ ẹnìkan ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wọn tẹ́ wà lókè bóyá òṣèré bóyá ẹ̀yin tẹ́ máa ń lọ fún street ẹ já débẹ̀ káwò ní tó máa ṣe ń bẹ̀ burúkú kọ́ ṣe
bóyá two rooms ló máa ṣe tá bá wọlé yẹn téèyàn bá rí ibi téèyàn lè ṣe tó yẹ pé èèyàn ní láti ṣe gbogbo ẹ̀ bóyá torí tiwọn so wọ́n dẹ̀ pé gbólóhùn kan wọ́n láwọn fẹ́ rẹ́ kí lẹ fẹ́ rẹ́ náà bẹ́ẹ̀rì mọ́mì yín ẹ sọ lẹ́ẹ̀kan sí i. bẹ́ẹ̀rì mọ́mì mi kìíní náà wà ń bẹ bọ́ọ̀wù náà wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. ok ẹ fẹ́ rẹ́ bẹ́ẹ̀rì mọ́mì yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣé ẹ̀ ń bá wa lọ wọ́n láwọn fẹ́ rẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ tẹ́ bá notice orí kí ló dálé lórí orí mọ́mì wọn ló dálé lórí gbogbo wọn tó ti ń sọ látàárọ̀ àwọn èèyàn méjì ò gbọ́dọ̀ jẹ́ èèyàn méjì pọ̀ dámi ó jẹ́ nǹkan ṣẹlẹ̀ sí mọ́mì wọn so wọ́n tún sọ wọ́n ní mọ́mì àwọn ṣàárẹ̀ àbí kílẹ̀ sọ́ọ̀sìn. mọ́mì mi ṣàárẹ̀ kò lè wá sówó. kò sówó ń gbà yẹn ẹ wá lórí àárẹ̀ ni orí àárẹ̀ ni wọ́n kúlé lórí. God bless you lovers God bless you lovers àdó aláwàdà ni wọ́n bẹ̀ mórí pé àwọn kì í sọ̀rọ̀ àwàdà ẹlẹ́ she's emotional yeah mo lè rí ìdíyẹn lára wọn so God bless you lovers ẹ ó rí ànúgbà ẹ̀yin tó lọ fẹ́ lò fún wọn ẹ ó ṣe rere Aunty Ramota ẹ tètè béèrè ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ àwọn tó jẹ́ èèyàn yín tó jẹ́ fans yín tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ hello sórí ètò lẹ́wà wọ́n fún ọ ní 10,000 bí báyìí. 149,000 sir. hello. 149,000. ẹnìkan fún ọ 10,000 again. 159,000 sir. 20,000 kan ti wọlé. 179,000 sir. mi gbọ́. 179,000. Aunty Ramota ẹ dúpẹ́ bá ṣe fún inú wọn yẹn. mo dúpẹ́ lọ́wọ́ yìí o iléeṣẹ́ yóò ní jóná o kàlẹ́ pé yóò ní jóná. hello ma. ẹ ṣé gan mo dúpẹ́ o thank you very much. yes ma olùwàṣẹ. pápápá. okay. mi ń gbọ́ yín. 07054900751 nǹkan béèrè kì í ṣe tó lọ fà kò ní kí ẹ ṣe bẹ̀rẹ̀ ilé láti ilẹ̀ lọ́wọ́ sí tí má ṣe rí àti mo ṣe bẹ̀rẹ̀ ilé láti ilẹ̀ no ibi tá ti ń kọ́ lọ yẹn in fact gẹ́gẹ́ bí foundation ibi tá ti ń kọ́ lọ yẹn kéèyàn kan lọ ra dé ládé kan dẹ̀ kó wọ bẹ̀ nípa orí òfin Ọlọ́run ìwọ́n lè débẹ̀ kan má ṣe gbọ́ ẹ̀ tán tá a bá débẹ̀ á wò in fact àti ẹ̀ máa lọ bẹ̀ á lọ bẹ̀ àwọn náà dẹ̀ máa wà ń bẹ̀ ibẹ̀ lọ́rọ̀ ó ti dùn ibẹ̀ lọ́rọ̀ ti máa dùn we are going there hello ma orí ètò lẹ́wà hello ma 181,000 sir. 10,000 naira bí báyìí 191,000 sir. God bless you ma hello ma wọ́n fún ọ ní 50,000 naira 50,000 ẹ máa dúpẹ́ God bless you sir. iléeṣẹ́ yóò ní jóná o kàlẹ́ pé yóò ní gbẹ o ẹ rà lánàá o ẹ rí jẹ o ẹ rí mú o. amen wọ́n fún ọ ní 25,000 naira. 266,000 sir. 266,000. 266,000. ẹ dúpẹ́ dáadáa Aunty Ramota. ẹ ṣé gan mo dúpẹ́ o iléeṣẹ́ kàlẹ́ pé yóò ní gbẹ o ẹ ṣé gan mo dúpẹ́ o. 266,000 sir. àmín ọwọ́ yóò máa kú òkè o. àmín. ó yá ẹ dúpẹ́ ní English sister Ramota á dé ọ̀dọ̀ wọn yẹn 25,000 kan náà ti wọlé. 291,000 sir. tọ́jọ́ máa tẹ̀ owó tó ìgbà tí èmi náà ti béèrè pé ṣé wọ́n lè tajà ẹ sọ̀rọ̀ kan ẹni wọ́n ń gbá wọn ni wọ́n náà ti tajà rí àbí wọ́n náà máa ń gbá wọn ni so irú wọn bóyá àwọn kankan set up láti máa send kankan sí wọn bóyá monthly kan máa fi jẹun wọ́n ní sẹ́mọ̀ bí mo ṣe gbọ́ wọ́n ní máa ra kúra nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa ra kúra ń sẹ́mọ̀ ẹ̀dá wọn yeah exactly so we ní láti sọ̀rọ̀ sí wọn àbí kankan ẹ̀dá wọn ni bó ṣe wà yìí tán bá tajà wọn lè mójútó àfitọ́ ẹ̀pọ́n wọn lè gbàbúrò kan tí ó mójútó wọn tajà tán bá lọ bá wọn ṣe nǹkan kékeré níbi ilé tí wọ́n sọ yìí owó tó bá kù wọ́n á fi set up nǹkankan wọ́n á fi set up pé àwọn kan náà mójútó bóyá àbúrò wọn yẹn àbẹ́ni nǹkan tó wà trustworthy wọ́n á jẹ́ kán mójútó so God bless you ẹ máa rí àánú gbà a máa lọ sí ilé wọn tó ń sọ yẹn
hello èló ló jẹ́ 291,000 wọ́n sir. fún 10,000 bí báyìí 301,000. mi ò gbọ́ ẹ o 301,000 sir. 301,000 Yes sir. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwá sì máa ti bí iṣẹ́ dé lálẹ́ wọ́n sì máa wo 10,000 ti wọlé ń bí báyìí 311,000. gọ ẹ máa dúpẹ́ àti ramata ẹ má ẹ ṣe kan ní mo dalé dúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yóò ní dúró sáré pé yóò ní gbẹ̀rù ẹ ṣe amen very much thank you very much ẹ sọ dáadáa thank you very much again thank you very much. àti ramata ẹ̀yin náà má búyàn mọ́ o Ọlọ́run àjọ gbọ́. ṣáà ní búyàn mọ́ ó yá jẹ́ nbí níbèrè kan kọjú síbí ṣé ká bá yín débi ọ̀dọ́ mọ́ mi yíyan ṣé ká bá yín débẹ̀ ṣe fẹ́ ká wá ẹ ṣọ́ ọjọ́ ò lẹ fẹ́ ká wá. ní tó bá ti jẹ́ monday tó wọn kò bá jẹ́ ọ̀la kò bá jẹ́ monday. kò bá jẹ́ ọ̀la kò bá jẹ́ monday èmi ìlé wá lọ́la. tó bá jẹ́ monday náà. monday ṣé monday wà á yá jù ọdún tó ń bọ̀ nǹkan ọdún tó ń bọ̀. next year. ọdún tó ń bọ̀. ó jẹ́ lẹ́sìn àwọn. kílẹ̀ pé bàbá ti happy new year wọ́n máa. kílẹ̀ pé náà kílẹ̀ sọ. ó ti pẹ́ jù. mo ní bójú ọdún tó ń bọ̀ nǹkan ṣe láìkẹ́ ó ti pẹ́ jù ó ti pẹ́ jù ẹ má wọrí monday à ń lọ monday a máa dé ọ̀dọ̀ wọn yes ìkòròdú àbí ìkòròdú bí sábò yẹn ok a contribute fún yín gan mo gba ọlọ́run gbọ́ nípa yẹn in tí àti ramata bá rí kílẹ̀ tó ṣú kílẹ̀ tó mọ́ I will notify us in tán bá rí wọ́n ti sọ a ní láti ẹ̀mọ̀ ẹ̀dá wọn wọn ní láti dà wọn láàmú too much irú wọn èèyàn kì í tọ́ wọn ọlọ́run gan lè bínú síyàn yes irú wọn èèyàn kì í tọ́ wọn máa ẹ̀yin tẹ́ bá rí wọn gbòòrò ẹ kí wọn àti ramọ́tà ṣe wà ẹ máa ọ̀pọ̀lọpọ̀ náà àwàdà ó dá kéèyàn báyà ṣàwàdà bẹ̀tẹ̀ ẹ má ṣàwàdà tó le ẹ bá wọn ṣàwàdà tó le jù ṣẹ́ mọ́ irú wọn ò ní rínú gbé nǹkan sí ìgbà tí mo rí wọn sì mo ṣe ń rí stature wọn orí fóònù tá a ti ń wò wọn dàbí ẹni tó tóbi she's very young and in fact ó yẹ bí mo rí wọn ní ṣáàtì ramọ́tà nílé so me believe káwọn ni so whatever you can support her with ẹ jẹ́ ká support wọn á rí ànúgbà jẹ́ ń gbá kọ́ yìí ká máa lọ hello networking wọ́n fún wọn 10,000 bí o 321,000 sir. 321 hello ma orí ètò lẹ́wà ma. ma 10,000 for Aunty Ramota. wọ́n fún wọn 10,000 naira. 331,000 God bless you. God bless you. God bless you. ẹ ṣé ma wọ́n kì í ẹ kí wọn dáadáa ó yá. ẹ kọ́lẹ̀ ẹ ṣé gan mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná sáré pé yóò ní gbẹ ẹ ṣé fẹ́rẹ̀ mi. ìsàlẹ̀ kí ni. ìsàlẹ̀ wọn ò ní gbẹ. ìsàlẹ̀ wọn ò ní gbẹ. yes wọ́n ìsàlẹ̀ wọn ò ní gbẹ. hello ma God bless you ma God bless you ma wọ́n làwọn fẹ́ kí yín ó yá ẹ máa sọ̀rọ̀ ó yá. Aunty Ramota ṣe wà pa. adúpẹ́ sà. À ń gbádùn fíìmù yín o. ẹ ṣé sà. Kẹ́ kí Peter bọ̀ ẹ má máa bínú mọ́ ẹ má bínú gan ẹ má máa bínú bẹ́ẹ̀ yẹn mọ́. ok sà. Yes, ẹ má máa bínú bẹ́ẹ̀ yẹn mọ́. ok sà ẹ ṣé náà ni. Ok. Mọ́mì ni mo. thank you very much. mi ìbọn yìí tó fẹ́ fún wọn náà mi bá sọ mọ́ wọ́n làwọn máa sẹ́ndẹ̀ láti wọn. 50,000 naira. ṣé mẹ́yẹn 381,000. wọ́n náà fún wọn ní 50,000 naira 381,000 Aunty Ramota máa rí dò ní wọ́n á rí ìrànlọ́wọ́ ọlọ́run kì í ṣe ti ènìyàn ọlọ́run á tún bọ̀ darí àwọn èèyàn ẹ jáwọ́ ohun tó ṣẹlẹ̀ lálẹ́ yìí ẹ jáwọ́ ohun tó ṣẹlẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ à ń máa débẹ̀ ní Monday a fẹ́ lọ wo nǹkan sọ nǹkan bá wa tẹ bá gbọ́ fídíò àárọ̀ yẹn gan wọ́n ní kinní kan mọ́ mi àwọn ẹ̀yìn tẹ bá wo fídíò tí mo post láàárọ̀ pé iṣẹ́ ìsinmi náà mo post ẹ̀ wọ́n ní mọ́ mi àwọn bá kinní wọ́n bá lé kan lọ Agbala Gabriel bá ń kọ́lé mi o bá ń kọ́ bọ́ ṣe sọ láàárọ̀ mo á wò pé èmi àtẹni yóò ti sọ̀rọ̀ ní bá ń kọ́lé rẹ̀ very good bá ṣe wáyé ránṣẹ́ mo ṣe wá understand màmá wọn ti kú orí ilẹ̀ yẹn náà sì màmá wọn sí iyẹ̀pẹ̀ nìkan náà wọ́n làwọn fẹ́ kán rẹ̀ kán bá wọn rẹ́ sáré màmá wọn look at what she's saying kán bá wọn rẹ́ sáré màmá wọn wọ́n wá ní ibẹ̀ làwọn fẹ́ ṣe àwọn náà nílẹ̀ ta ló tí wọ́n fún wọn nílẹ̀ àbí wọ́n ní wọ́n fún wọn nílẹ̀ bẹ́ẹ̀ tí màmá yìí yẹn lẹ fẹ́ ṣe àbí ẹ sọ dáadáa báyìí. ilẹ̀ mọ́ mi mo
mo fẹ́ ṣe. ẹ sọ dáadáa lẹ́ẹ̀kan sí. ilẹ̀ mọ́mí mi gangan mo fẹ́ ṣe. ó yẹ juwọ́ sáwọn yẹn ẹ juwọ́ sí wọn ẹ sọ pé mi ni Ramota èmi ni Ramota o. ẹ juwọ́ sí wọn ẹ kí wọn kó wọn ṣe. ẹ ṣe o thank you so much. 5,000 naira. Very good. 386,000. Nọ́mbà tí wọ́n pèsè ní 07054900751 07054900751. 386,000. ẹ̀yin olólùfẹ́ wọn náà lẹ́ni ká gbọ́n wá ẹ̀yin tẹ́lifà lẹ́ni ká gbọ́n wá ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. ẹ jágbélé ká máa lọ ẹ lọ orí ètò lẹ́wà wọ́n ń kí yín o. ẹ ṣe ta o ẹ ṣe máa o mo ń dá yín lóhùn ẹ ṣe o ẹ̀yin náà ràn lọ́wọ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin náà díje o Amen. ọwọ́ yóò ní jábọ̀ ìtàlẹ́ pé yóò ní gbẹ o ẹ ṣe gan mo dúpẹ́ o thank you very much. wọ́n mọ èèyàn interact pẹ̀lú. In fact I love how she speaks. The Lord bless you. How to read her. So ó possible kẹ́ tó rí wọn láàárọ̀ làkàn torí ó dàárọ̀ làkàn tó padà síkò. Ó possible kẹ́ tó rí wọn live láàárọ̀ lábẹ́ Monday à ń lọ sórí site mọ́mí wọn yẹn lẹ́kọ̀ọ́. Yes irú èèyàn báyìí ẹ̀jẹ̀ amúnú wọn dò.